Africa Content TV. Ọlọ́run Olódùmarè ó ṣọpẹ́ nítorí ẹni tó ń ṣọjọ́ bí àbúrò mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún ọ o ní gbogbo nǹkan láti máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó dẹ̀ ń ṣe tí o bá ro ntọ́lọ́run ti ṣe fún ọ fún ọdún 380. Ọlọ́run máa ṣe púpọ̀. Kí n tó máa bọ́rọ̀ mi lọ, ẹ jẹ́ kí àwọn kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀. Eléyìí ṣe pàtàkì fún mi, ó yẹ kí n ṣe wà ní Nairobi. Ó wá rí pé àìṣe mọ̀ bí ó lè jẹ́ pé plane máa late. Ìyàwó mi ó wà tó bá dé o kó pé mo máa pẹ́ díẹ̀ o torí aago 11 kọjá díẹ̀ ni wọ́n pé plane máa dé aago 10 lẹ́pẹ́ ilé máa bẹ̀rẹ̀ mọ́ ni máa dé o mo dúpẹ́ lọ́rùn pé Ọlọ́run mú mi débi ní ayọ̀ àti àlàáfíà. Gbàtọ̀ Ọlọ́run bùkún ìwọ náà wà á bùkún Ọlọ́run wà á bùkún ọpẹ́ ló máa dá ọpẹ́ rẹ kò ì tó ojoojúmọ́ ló máa dúpẹ́ ó yá ẹ̀yin onílù ọpẹ́ rẹ kò ì tó ojoojúmọ́ ló máa yọ ṣẹ̀ṣẹ̀ ọpẹ́ rẹ kò ì tó ojoojúmọ́ ni ó máa dúpẹ́ ọpẹ́ mi kò tó
ojoojúmọ́ ni ó máa yọ ṣẹ̀ṣẹ̀. ẹ̀dùn èmi ò wá mọ ẹ̀yin onílù ń bolẹ̀ lọ ṣé ẹ̀yin ò fẹ́ ṣọpẹ́ sọlọ́run ó yá ẹ̀yà dìde kẹ́ẹ̀dé ju ẹ bọ́ sí di ìlú yìí ṣé wọ́n wà bẹ́ẹ̀. ohun tèmi ò bá tiẹ̀ mú rí kan bí ohun tèyí dáa fórin. ọpẹ́ mi kò tó. ojoojúmọ́ ni ó máa. ọpẹ́ mi kò tó. ọpẹ́ mi kò tó. ojoojúmọ́ ni ó máa. ọpẹ́ mi kò tó. ọpẹ́ mi kò tó. ojoojúmọ́ ni ó máa dúpẹ́. ọpẹ́ mi kò tó. ọpẹ́ mi kò tó. ojoojúmọ́ ni ó máa yọ ṣẹ̀ṣẹ̀. ayọ̀ ò ní tán lé gbogbo yìí o ọlọ́run ò dẹ̀ ní gba ọpẹ́ lọ́nà gbogbo yìí o. yóò kó ọwà kúrò ó sì dìde ó jò sí yóò kó. bí ọlọ́run ṣe bùkún ẹ̀ wọn náà wàá rò pé kí ló lè ṣe fọ́lọ́run ó wá fi ìgbésí ayé rẹ̀ fọ́lọ́run àti ohun ní rẹ̀ fọ́lọ́run. ṣùgbọ́n ó bá bójú ẹ̀yìn ó ti la oríṣiríṣi àwọn náà bá pé ó ti la oríṣiríṣi àfonífojì ikú kọjá àràsán àtẹ̀gùnfẹ́ ìwọ náà rèé àdúpẹ́ ẹ bá ń kọrin yẹn. àràsán àtẹ̀gùnfẹ́ ó ń sán àràsán àtẹ̀gùnfẹ́ ìjìjà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́. ó yẹ ó yẹ ká dúpẹ́. ó yẹ ká dúpẹ́. ó yẹ ká dúpẹ́. ó yẹ ká dúpẹ́. nítorí àràsán àtẹ̀gùnfẹ́ ìjìjà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́. 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 àràsán àtẹ̀gùnfẹ́ ìjìjà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́. gbogbo ẹ̀yin tẹ́ wá o mo kì í kú jókòó adélébárè arìnàkórè àkòyà ibi ẹ̀yin tẹ́ bá ti tó 83 90 100 ẹ̀yin tẹ́ bá ti tó 83 to 83 to 90 100 ẹ̀kọ́ kan tí mo rí tó ṣe pàtàkì tí gbogbo wa ń láti kọ́ ní ìgbésí ayé
celebrant nítorí Ọlọ́run bá bùkún ẹ má gbàgbé Ọlọ́run tí Ọlọ́run bá pèsè fún ọ rántí Ọlọ́run ní ipòkípò tó bá wà pé Ọlọ́run ló ṣe kì í ṣe agbára rẹ̀. Èmi máa ń gbàdúrà ìgbà ògbó mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kọjú ṣe mí lóore. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí lónìí Ọlọ́run ti kọjú ṣe lóore. Ọlọ́run ò dẹ̀ ní gba oore tó ti ṣe fún yín. Iwájú lọ̀pẹ́ ibi tí yín ó mọ̀ rí sí. Àbúrò 83 nìyí ó ṣe 85 n ó wà ń bẹ̀ bó ṣe pè mí sí eléyìí náà ló pè mí sí 85 ó ṣe 90 n ó wà ń bẹ̀. Kò fẹ́ pàtẹ́wọ́ ń gba gbogbo pé tó bá ṣe 90 n ó wà ń bẹ̀ yóò ṣojú ẹ̀mí gbogbo yìí n ó wà ń bẹ̀ n ó dẹ̀ lè jó. Àbí ẹ fún mi ní ìrù àti ohun tí mo fi jó mo fẹ́ jó. Ẹni Olúwa ṣe lóore dà kó náwó sókè ó ṣe mí o ó ṣe mí o mo dúpẹ́ lọ́wọ́ Jésù Olùgbàlà hallelujah mo wá dúpẹ́ ènìyàn ló tẹ́lẹ̀ alájà mẹ́fà tó jáde láyé mo dúpẹ́ lọ́wọ́ Jésù Olùgbàlà Olúwa máa ṣeun o Olúwa máa ṣeun o. Olúwa máa ṣe wé. Àóyè Olúwa máa ṣe wò. Ayọ̀ 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 eku mọ́lódò. Ayọ̀ 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 ayọ̀. Ayé aláyọ̀ rẹ̀ ayé aláyọ̀ rẹ̀ ayé aláyọ̀ rẹ̀ ayọ̀ ayọ̀ o. Demilade Bishop Baba a dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ọjọ́ yín ó túnbọ̀ dalẹ́ fún wa. A máa rí yín bá o nínú ọlá àti àlàáfíà ṣé mọ̀ pé ẹni tó bá ń pe ẹni tó pe 83 ẹni tó bá tún pè lábúrò ṣé mọ̀ pé àkàndá ẹ̀dá.